Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Episteli Pọ́ọ̀lù Àpòstélì ti Philemoni. Ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìnnẹ́ títí fún ìkarùndínlọ́gbọ̀n. Pọ́ọ̀lù òǹdè Kristi Jésù àti Tímótíù arákùnrin ẹni ti Philemoni olùfẹ́ àti alábọ̀ṣiṣẹ́pọ̀ ẹni ọ̀wọ́n, àti sí Afia arábìnrin ẹni, àti sí Akipu ọmọ ogun ẹgbẹ́ ẹni, àti sí ìjọ Olódùmarè rèévánà dẹ̀dẹ̀rẹ̀. Oore ọ̀fẹ́ àti àlàáfíà rẹ̀ o látọ̀dọ̀ Olódùmarè bàbá wa àti Jésù Kristi Olódùmarè ẹni. Èmi ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nígbà gbogbo. Èmi ń ṣùrántí rẹ̀ nínú ìjírẹ̀bẹ̀rẹ̀ mi bí mo ti ń gbọ́ tí ìfẹ́ rẹ̀ àtúgbàgbọ́ lónẹ́ sí Jésù Olódùmarè àti sí dédé ọwọ́n ònìyàn mímọ́. Kí ìdàpọ̀ gbàgbọ́ rẹ̀ ó lè gbòwọ́ sí nínú mọ̀ dédérún rẹ̀ bójúmú rẹ̀ ń bẹ́ nínú rẹ̀ sí Kristi. Èmi náà ayọ̀ àti ìdùnnú púpọ̀ túdà òfẹ́ rẹ̀ túdàfọ́ àtú ọkàn ọ̀wọ́n ònìyàn mímọ́ lára láti ọwọ́ rẹ̀ bá arákùnrin. Túdà náà gẹ́gẹ́ bí mo ti ná gboyà púpọ̀ nínú Kristi láti pàṣẹ orun rẹ̀ bójúmú rẹ̀, ṣùgbọ́n nítorí ìfẹ́ èmi kúkú bẹ̀bẹ̀ irú ẹni bíi èmi Pọ́ọ̀lù arúgbó àti nísẹ̀yìn òǹdè Kristi Jésù pẹ̀lú. Fúnra mo bẹ̀ ọ́ túdà ọmọ mi ní mo bí inú ìdèrè mi ìyẹn Onísẹ́mù náà dọ́kàn rí ọ́nírè jẹ́ aláìnírè rẹ, ṣùgbọ́n náà onírè lórúkọ rẹ àti rè mi ọ́nírìn mọ̀ràn dẹ́yìn á ohun ti ka rẹ̀ òun rí olùfẹ́ rè mi ọ́nírìn bá ti fẹ́ láti dá dúró kọ́kọ́ lè rodo tì mí ó lè máa ṣùrànṣẹ́ mi nukó rẹ nínú ìdèyìn rere, ṣùgbọ́n náà láìmọ̀rún rè nukú rẹ èmi ìfẹ́ ṣe runkunrun ó má bá dàbẹ̀ níka ọ̀fọ̀ bí tó pa ti kúkú, ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ láti inú ọkàn òfẹ́ rẹ wá kí oore rẹ ó má bá jẹ túláàsì, ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ àtinúwá nítorí ọ̀fọ̀ ó yá òdì rẹ̀ ṣe tó ń fi tọ̀dọ̀ rẹ kó ń gbàdẹ̀ ó lè dìtẹ́ títí láéláé ṣíbí ti ẹrù mọ́, ṣùgbọ́n ó sànṣẹ́ ẹrù arákùnrin olùfẹ́ pàápàá mi mélòó àrùn máa jẹrẹ nípa tara àti nípa ti Olódùmarè. Túdà náà kú ọba kà mí sí ẹlẹgbẹ́ rẹ bá bẹ́mi náà ṣe gbà síka mi, ṣùgbọ́n ó bá ti ṣẹ̀ tẹ́lẹ̀ rí tàbí ọ̀fọ̀ ó jẹ́ ẹni gbèsè kan rí mo bẹ̀ ká sí mi nọrùn. Èmi Pọ́ọ̀lù lè fi ọwọ́ ara mi kọ mo dẹ̀ ṣèlérí láti san rẹ dẹ́yìn tí ń wí rẹ gẹ́gẹ́ bó ti jẹ mi ní gbèsè ara pẹ̀lú nítòótọ́ arákùnrin tó jẹ́ kí n lè nàyọ rẹ nínú Olódùmarè. Tú ọkàn mi nára nínú Kristi gẹ́gẹ́ bí mo tún nú gbẹ̀kẹ̀lé nínú gbọ́nrọ̀ rẹ ni mo fún kọ̀wé sẹ́ nítorí ọwọ́ mo mọ́wọ́ bá ṣe ju bí mo ti wí lọ àti pẹ̀lú pèsè ubuwọ̀ sílẹ̀ dì mí nítorí mo gbẹ́kẹ̀lé fọ nípa àdúrà rẹ àmáyìn mi nù rẹ Epafra òǹdè ẹlẹgbẹ́ ni nínú Kristi Jésù òkì rẹ Máàkù Àrìsítákù Tẹ́mà Lókù àwọn alábọ̀ṣiṣẹ́ mi wọ́n kì mẹ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olódùmarè ó wà pẹ̀lú ẹ̀mí rẹ àmín. Olódùmarè kò bù sí gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Èyí wà lẹ́ni ò sí nǹkan. Go on song and gbádùn ẹjọ́.